ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. ìwé lèmi ò kà èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. iṣẹ́ owó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàka a ò ní rí iṣẹ́ fi ṣe. iṣẹ́ owó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàka a ò ní rí iṣẹ́ fi ṣe. ní tèmi ní tèmi ní tèmi èrè àsálàtù àrẹ̀mú ọmọ aláyọ̀dé dínú fítọ̀ nọ́mbà 1 chai ìwé lèmi ò kà èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. ìwé lèmi ò kà èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. bàbá ojúmọ́ ti mọ́ bàbá ojúmọ́ ti mọ́ ojú kẹfà tàlà rọlé àti bàbọ̀ ọjọ́ ti pẹ́ ọgbọ́n fún ọ̀sẹ̀ ìdáko wa pèsè wọlé ní ọ̀tá yẹn fẹ́ ọmọ sí lẹ́kẹ̀ mọ́ forí sọ wípé ìsanwó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàgbà ìwé ọ̀hún dàgbà ó ní ìwé ọ̀hún dàgbà a ò ní rí sábì ṣe. iṣẹ́ owó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàgbà a ò ní rí iṣẹ́ fi ṣe. ọ̀rẹ́ wa ẹ̀kọ́ ìwé ṣe kókó gan mọ́ ló ṣe kókó gan ẹ̀kọ́ ìwé ṣe kókó gan ó ṣe pàtàkì nínú ayé ẹni kàwé tí rohùn ṣàtẹ̀gùn kó má wulẹ̀ dààmú ká mọ́ ìwé làkàbà débi gíga tó ń gbé ní dépò olórí àbó ògbọ́hún tó ń wí ni ṣó ògbọ́hún tó ń wí ni àní ṣó ògbọ́hún tó ń wí ni pípẹ́ tó bá káwé ẹ kókókó ní bàtà rẹ̀ á dún ṣùgbọ́n tó bá káwé ẹ chai àní tó bá káwé ẹ ṣẹrẹrẹ ní bàtà rẹ̀ á wọ̀ ẹni kàwé ló ń di dókítà tó ń di lọ́ọ̀yà pẹ̀lú adájọ́ àwọn ẹgbẹ́ á máa wárí fún wọn á máa gbé gẹ̀gẹ̀ wọn á máa pọ́nlé ẹni kàwé ló ń di gómìnà pírẹsidẹ́ǹtì dá síwájú ẹni fìwé sílẹ̀ láyìíká ẹni bá fìwé sílẹ̀ láyìíká àfàìmọ̀ kó má dẹrù ayé kó má dà kó bàtà àfàìmọ̀ kó má dà kó bàtà fẹ́ni tí ò ń tó lọ́jọ́ iwájú ṣó ń bá mi ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi ṣó ń bá mi ọ̀rẹ́ mi o jágbọ́mọ̀ràn mọ̀yá létí lápá o. ìwé lèmi ò kà èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. ìṣòwò dára púpọ̀ níbi táyé dé ìtayé lójú kan ìwé ò tà mọ́ rárá oníṣẹ́ owó lọ́gá rẹ̀ lọ́dì ìyẹn mú lákọ̀ọ́kọ́ ní bá kọ́ṣẹ́ fọdún mẹ́ta péré bí n bá kọ́ṣẹ́ fọdún mẹ́ta àgbàyọ̀ǹda láti dá dúró wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ̀ dá gòkè kàtọ́lọ́dún méjì bí mẹ́ta pẹ̀lú ògo ọba ọlọ́run màtìdé nìyàn màdẹ́ni ńlá kí n tó wá ní mò ń kàwé kan pàtúkò mi ṣòfò lórí asán àwọn tó kàwé káàkiri gbẹgbẹ sàbíkẹ́ bọ́ nígboro tó ń di sàtífíkẹ́tì káyéká tó ń di sàtífíkẹ́tì káyéká ó kàwé fọdún gbọ̀n lọ́wọ́ ṣe fọdún gbọ̀n gbogbo bàtà ló ti jẹ tán tó bá ṣe mú tí gbèsè kan onímọ̀ràn ní káwọ́sẹ́kì mọ́ ó jẹ́rọ̀nù wò sọ́jà yìí ó fowó kàwé ó fowó jóná àmọ́ fàkókò ẹ̀sùn fòkó tẹ́tí gbọ́. iṣẹ́ owó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàgbà a ò ní rí iṣẹ́ fi ṣe. wo ìwé lèmi máa kà ní tèmi ọ̀rẹ́ mi o. orí o ṣe iṣẹ́ ọwọ́ ló wé mi tèmi láti kọ́. ìwọ ló dẹ mọ́. ìwé lèmi mọ̀ tó ń gbé ní dépò ọ̀la o. ọgbọ́n ní yẹyẹ iṣẹ́ ọwọ́ ló lè sọnìyàn dẹni ńlá. pa mí. ṣùgbọ́n sáyìn ìwé lèmi máa kà ní tèmi ọ̀rẹ́ mi o. àníṣe ọwọ́ ló wé mi tèmi láti kọ́. ìwé lèmi ò kà èmi ò ní bá wọn kọ́ṣẹ́ torí ìsàmọ́ ní táwa yó àwọn ọmọwé ló ń jó lórí. iṣẹ́ owó lèmi ò ṣe èmi ò kàwé rárá kí láǹfààní ìwé ọ̀hún dàgbà a ò ní rí iṣẹ́ fi ṣe. èwo ni kàkàwé tán ká tí iṣẹ́ wá dógún ọlọ́run máa sọ gbọ́ mi dòmùgọ̀ mọ́ mi lọ́wọ́ o káwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣó tán. èwo ni kàkàwé tán ká tí iṣẹ́ wá dógún ọlọ́run máa sọ gbọ́ mi dòmùgọ̀ mọ́ mi lọ́wọ́ o káwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣó tán. alárẹ̀mú ọmọ aláyọ̀dé olúwa Bùkọ́lá ìjíǹjì tí mo jí sínú ayé mi o ìwé kíkà lóhùn mi tó jọba nínú ọkàn mi ṣàmọ̀ pé ohun tó bá dùn ni ló máa pọ̀ lọ́rọ̀ ẹni o èyí ló fa sábàbí tí mo fi gbalé
kàwé ó má ṣe kó wá tán sí mi o. Èwo ni ká kàwé tán láti iṣẹ́ wa dẹ́kun. Ọlọ́run ló sọ mọ́ mi dòmú tọmọ mi lọ́wọ́ o. Àwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣọ́tán. Wọ́n ní ká ṣe bọ́ ṣe ń ṣe torí kó lè bọ́ sójú ẹ̀. Ìgbé ọmọ wa orí gbọ́ tó gàdé mú lẹ́nu iṣẹ́. Ìyá Adé àti bàbá Adé fojoojúmọ́ ké. Ayé wọn ń bí wọn pé sọmọ wọn kàwé yanrantí. Débí tọmọ wọn máa rí gbọ́ tó gàdé mú lẹ́nu iṣẹ́. Àwọn òbí Adé gbọ́rọ̀ yìí lọ́rọ̀ bá pèsè jẹ. Ṣùgbọ́n kírú eléyìí má bàa ṣẹlẹ̀ sáyé mi. Ni mo ṣe kó gbá kágbọ̀n ni mo bá gbalẹ̀ ìwé lọ. Torí kí ó tó bá ká mi lára là ń dínkù òkújó. Ohun tójú mi rí nílé ìwé ń wò lérò yóò jáì. Ìrìn àjò ẹ̀kọ́ ò màmá ṣe fẹnu lásán sọ. Àlàsán yìí jíjà ọ̀pọ̀ òjò ṣánilẹ̀ ti mọ́. Kí ló wá dé Ọlọ́run mi jọ̀wọ́ o. Kẹ́ni tí ó kàwé ó má ṣe kó wá tán ni. Èwo ni ká kàwé tán láti iṣẹ́ wa dẹ́kun. Ọlọ́run ló sọ mọ́ mi dòmú tọmọ mi lọ́wọ́ o. Àwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣọ́tán. Òwe Yorùbá tó sọ pé ní tó bá fẹ́ gbà láyé. Òye mi nígbà kan sọ pẹ́sẹ̀ rẹ̀ láti ti rí. Torí mo rẹ́ni tó ga tó kí lẹ́sẹ̀ tó kí lápá. Aṣọ oríṣiríṣi rírí la fi ń débi gíga. Akẹ́kọ̀ọ́ tó oríṣiríṣi máa ní ìpèníjà yẹn o. Síbẹ̀síbẹ̀ ibi tí mo ń lọ ni mo gbájúmọ́. Mo dúpẹ́ àṣeyọrí ayọ̀ tó padà jẹ́ tèmi o. Pẹ̀lú gbogbo ìgbìyànjú tí mo ṣe lórí ìwé. Ṣó wáyé ká kàwé ọ̀hún kan ká má fi ríṣẹ́ ṣe. Ọlọ́run má má jẹ́ kọ́rọ̀ ọ̀tá ó ṣẹ lórí mi. Kẹ́ni tó lọ kọ́ṣẹ́ má lọ ká kó wá tán sí mi o. Yasala. Èwo ni ká kàwé tán láti iṣẹ́ wa dẹ́kun. Ọlọ́run ló sọ mọ́ mi dòmú tọmọ mi lọ́wọ́ o. Àwọn tí ó kàwé má ṣe yẹ̀yẹ́ mi pé ṣọ́tán. Bóyá jẹun wá múra láti jáde lọ. Bóyá Bàdákẹ́ta rẹ̀ ni àbánu dákẹ́. láyé. Orí kò sùn kájọ ṣe kékeré. Bóyá Kí lọ rí bóyá nǹkan àṣẹnu. rere Kí lọ rí bóyá nǹkan àṣẹnu. rere. Bí kan ò jẹ́ ó yẹ kí kan jẹ. Ó di dandan. Lẹ́gbẹ̀ẹ́ kan tí ó yẹ kí kan ṣí. Ó di dandan. Tí mo bá wáṣẹ́ tí wọ́n rí iṣẹ́ ṣe. Tí jíjẹ mímu lè bí àpáta. Tí níná lílo tún fẹ́ máa wọ́n mi. Ó sáyẹ kí wá lọ rí ọ̀rẹ́ mi. Pẹ̀lú ìfẹ́ ta ní síra wa. Àtọ́láyé àtàkùkọ síra wa. Mo mọ̀ pé tí bá débẹ̀ pẹ̀lú okun aláwọ̀. Ó dájú nínú lásán á sọ fún mi. Ohun tó bá ti yá kò gbọdọ̀ pẹ́ mọ́. Jẹun wá múra láti jáde lọ. Bóyá Bàdákẹ́ta rẹ̀ ni àbánidàkẹ́. láyé. Orí kò sùn kájọ ṣe kékeré. Bóyá Kí lọ rí bóyá nǹkan àṣẹnu. rere Kí lọ rí bóyá nǹkan àṣẹnu. rere. Ká mọ́jìyà la ṣe ya mọ́jìyà lọ́fà o. Kọ́wọ́ lè tẹnu la ṣe kọ́sẹ̀ ọ̀wọ́ o. Akọ́sẹ̀ ọ̀hún tán ajé tún kọ̀kọ́ wá. Ṣó yẹ kọ́mọ ẹlẹ́ran mi máa jẹ gungun ni. Àmọ̀jìyà la ṣe ya, àmọ̀jìyà ló fà ó. Ọwọ́ lè tẹnu la ṣe kọ́ṣẹ́ ọwọ́ o. Akọ́ṣẹ́ ọ̀hún tán àjẹkùn kọ̀ọ̀kan wá. Tó yẹ fọmọ ẹlẹ́ran mi máa jẹ gbogbo. Ọmọ sílẹ̀kẹ̀ ó sú mi kí ló dé gangan. Ọmọ sílẹ̀kẹ̀ ó sú mi kí ló dé gan. Kápàtẹ́ má rẹ̀ ní béèrè kí wà lẹ́hùn ta o. Kájókòjókò ká mọ́ ní sẹ́ta ó ṣe. Ọ̀rọ̀ ta pè lọ́wẹ̀ yìí fẹ́ máa ní àárọ̀nù. Mo dákẹ́ tèmi fẹ́ bá mi dákẹ́ fà. Ẹ̀mí mi ò gbé mọ́, ẹ̀mí mi ò gbé, ẹ̀mí mi ò gbé mọ́ nítorí kò ti sú mi. Ìfìdígbọ́lẹ̀ lójoojúmọ́ yìí tó gẹ́ o. Oníṣẹ́ lọ́wọ́ ni mo mọ̀ tán máa ń pè lọ́lẹ̀. Èwo ni oníṣẹ́ ṣùgbọ́n kò rí iṣẹ́ ṣe. Toríṣiríṣi ìran wá ń sojú ẹni. Àmọ̀jìyà la ṣe ya, àmọ̀jìyà ló fà ó. Ọwọ́ lè tẹnu la ṣe
ó sì ń wárí fún wọn ṣèbí. Bàbá jìyà la ṣe yá, ó jìyà ló fọ́. Ọwọ́ lè tẹnu la ṣe kọ́ṣẹ́ ọwọ́. Akọ́ṣẹ́ ọ̀hún kan àjẹ tó kọ̀kọ̀ wá. Tó yẹ fọmọ ẹlẹ́ran mi máa jẹ gbogbo ni. Ládùúrú wàhálà pẹ̀lú ìyà tó jẹ mí o. Ládùúrú wàhálà pẹ̀lú ìyà tó jẹ mí o. Làbábùkù tí mo kọ nígbà ìkọ́ṣẹ́ mi. Ọjọ́ kẹrẹ o, ọjọ́ kẹrẹ rí jòkó bí ọjọ́ tó sùn lébi. Ìdààmúdàbò pẹ̀lú fìtínà tó ga. Lọ́jọ́ rírí jẹ pẹ̀lú ọjọ́ àìríjẹ. Pọ́nísímẹ́ǹtì nǹkan kò sáṣẹ́ bí kò níye. Àìmọye ẹ̀gbin ìwọ̀sí lóríṣiríṣi. Yẹ́sà lè yí lára túbọ̀ tó bá mi. Pẹ̀lú gbogbo èyí tó wáyé kí nǹkan ṣe tán o. Kí màá sọ́nà ní irun tí wàá máa sọ fà o. Sẹ́mi ló yẹ kó jẹ́ sá, sẹ́mi ló yẹ kó jẹ́. Àní sẹ́mi ló yẹ kó jẹ́, sẹ́mi ló yẹ kó jẹ́ sá, kò yẹ kó jẹ́ mi. Èyí tó dùn mí jù níbẹ̀ ni wípé o. Kẹ́ni tó lọ kàwé tiẹ̀ wá mọ́sẹ̀lẹ̀ àmì. Bàbá jìyà la ṣe yá, ó jìyà ló fọ́. Ọwọ́ lè tẹnu la ṣe kọ́ṣẹ́ ọwọ́. Akọ́ṣẹ́ ọ̀hún kan àjẹ tó kọ̀kọ̀ wá. Tó yẹ fọmọ ẹlẹ́ran mi máa jẹ gbogbo ni. ọ̀rẹ́ mi kú iṣẹ́. Sájẹ́ ń bù gbàjẹ́. ọ̀rẹ́ kú iṣẹ́ o. Sájẹ́ ń bù gbàjẹ́ kí ló wà lápò rẹ̀? Ọ̀rẹ́ mi bá mi wá nǹkan. Ebi ń pa mí, ọ̀rẹ́ kí la máa rí jẹ. Múlẹ̀ máa rárá, Ọ̀rẹ́ kò yé ṣe o. múlẹ̀ máa rárá. Ọ̀rẹ́ kò yé ṣe kò sí sẹ́kò sówó àdúpẹ́ pẹ̀lú ìṣìwà. Èmi bá mi ṣá ṣe bí ìrètí bẹ̀. àṣìlẹ̀kẹ̀ ọwọ́ tó ń dún ní. A kì í fi sáṣọ. ọwọ́ tó ń dún ní. A kì í fi sáṣọ. Ẹni sì lọ́bẹ̀ la máa kó ẹ̀kọ́ tọ̀ lọ. Mo mọ̀ pé o ní wàásì fún mi. Bó ṣe wà ní nìkì, Ló tún bẹ̀ ní gbàjá. bó ṣe wà ní nìkì. Ló tún bẹ̀ ní gbàjá. Alùbárà tó pàdé onímọ̀dá ìmọ̀ ni. Àsàlátù ni wọ́n fi túká o. wo ọ̀rẹ́ mi má tàn mí o. Bá mi wá ohun jíjẹ. má tàn mí o. Bá mi wá ohun jíjẹ tó bá sọ pé kò sí bí oúnjẹ kọ́ rẹ̀. Mo mẹ́ni tí mo ní bí ẹni mọ̀ owó ni. Kò máa sí ń pa, Kò sẹ́tàn níbẹ̀ o. kò máa sí ń pa. Kò sẹ́tàn níbẹ̀. Àníṣe ọ̀dádá ọ̀rẹ́ bí ó ṣe ń wò mí. Oúnjẹ àtọ̀nà ló bẹ nínú mi. Ọlọ́bẹ̀ ọjà sán, oníyọ̀ ọjà tẹ́, elépo ọjọ́ fún. Ẹlẹ́ni oṣù lẹ́ẹ̀kan abẹ́ òráyé bí. Ọlọ́bẹ̀ òjà sán, oníyọ̀ òjà tẹ́, elépo òjò fún. Ẹlẹ́ni oṣù lẹ́ẹ̀kan abẹ́ òráyé bí. Ọ̀nà ṣe bí wọ́n kàwé, èmi ò sì kàwé. Oníwé ẹ̀rí tó ṣe mú yàn gànṣẹ́. Ṣèbó tiẹ̀ sọ pé ọ̀rẹ́ ṣèbó tiẹ̀ sọ pé nírú àkókò yìí wípé wà á ti rí ṣe tó máa gbádùn ní. Kí ló wá ṣẹlẹ̀ ọ̀rẹ́ ìwọ òní èmi òní o. Ó yẹ tètè fura ọ̀rọ̀ wa gbà kíyèsí àbí kí ló ti ní mo wí. Ọlọ́bẹ̀ òjà sán, oníyọ̀ òjà tẹ́, elépo òjò fún. Ẹlẹ́ni oṣù lẹ́ẹ̀kan abẹ́ òráyé bí. òtítọ́ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọ̀rọ̀ ló sọ àwẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ pé ìwọ náà ṣèlérí pé ṣe ọwọ́ ló lè gbé ní débi tó ga jù fa. kí ló wá ti jẹ́ ọ̀rẹ́ kí ló wá ti jẹ́ títọ́rọ̀ bá kọ́pọ̀ nínú ọ̀pọ̀ ti ẹ̀ gan. ó ṣá ti dọ̀gá lẹ́nu iṣẹ́ tó wà yìí èmi gan ti kàwé gboyè mo níwèé ẹ̀rí bá ò bá rèèyàn sọ fún wa ó yẹ ká lè mọ̀ pé a ní láti gbàdúrà ọ̀rọ̀ wa lè dùn ní. Ọlọ́bẹ̀ òjà sán, oníyọ̀ òjà tẹ́, elépo òjò fún. Ẹlẹ́ni oṣù lẹ́ẹ̀kan abẹ́ òráyé bí. ó ti yá sí mi ọ̀rẹ́ ni mo ti fẹ́ máa lọ. Bóyá ọ̀rẹ́ sòbínú ṣá. kò sí bínú ń bẹ̀ rárá rárá. Èmi máa gbọ́rọ̀ wá tó gún régé. gbọ́rọ̀ wà tá a bá tún ríra. Ṣé kò sí ìgbà ó lábẹ́ ọ̀rẹ́ àwọn lè kàwé fún wa. Àwùjọ sẹ́dẹ̀ mọ̀ ń bẹ nílé. òun màmá retí mi. Àwùjọ gbà yẹn lọ mọ̀ bá retí.
dé. jẹ́ nǹkan ṣàlàyé Kí nìyẹn? ohun tó gbé mi wá gan. gbọ́. ọjọ́ tí mo wá báyìí Ní ṣiṣẹ́. mo rántí pé ọ̀rọ̀ pọ̀ o. Lọ́jọ́ a ní sọ. ká kíyèsára. mo rántí àkíyèsí yẹn Tí mo wí. òun ló gbé mi wá o. ó dára. ọ̀rẹ́ mi èèmọ̀ kan ló ń ṣẹlẹ̀ nínú ayé mi. tí mo bá ń lọ nígboro láàrin èèyàn láì kéwu wọn sì máa kí mi bí afárá. Èèmọ̀ kan ló ṣẹlẹ̀ nínú ayé mi. Tí mo bá ń lọ nígboro láàrin èèyàn, láì kéwu wọn sì máa kí mi bí afọ ńlá. owó rẹ̀ ìwọ nìkan kọ́ ló ń ṣẹlẹ̀ sí. ó ń ṣẹlẹ̀ sẹ́mi gangan ní gbogbo ìgbà o. ó kọjá wípé lásìkò ọ̀rọ̀ ètò a kì í sọ ọ́. ọ̀pọ̀ ìgbà tí mo bá lọ ìyẹn nígboro tó kúta ìkéwú mi. Wọ́n ní ẹ máa wọlé àlùfáà wa. wọ́n ní ẹ máa wọlé àlùfáà wa. Wọ́n ní ẹ máa wọlé àlùfáà wa. èwo wá ní ṣíṣe o èwo là ń ṣe èwo ní ṣíṣe o èwo là ń ṣe kí lábẹ́lẹ̀ dá wa rò kọjọ́ tó máa lọ. Kí lábẹ́lẹ̀ dá wa rò kọjọ́ tó máa lọ. wọ́n ní tó bá kọjú sí ẹ o ṣe ni kò dá tó bá kọjú sí ẹ o ṣe ni kò dá tó bá kẹ̀yìn sí ẹ o ṣe ni kò dá tó bá kẹ̀yìn sí ẹ o ṣe ni kò dá ṣùgbọ́n tó bá kú wọ nìkan tèrò ara ẹ pa. Ṣùgbọ́n tó bá kú wọ́n nìkan tèrò ara rẹ̀ pa. ara ló ti tayọ àti dé ìkóríta tó yẹ ká ti ṣe mọ́ra o. níbi tó yẹ ká ti fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ o. tó yẹ ká ti finú kọnú ká ti fi kùn lóko. Ó yẹ ká ti finú konú ká ti fi kùn lókun. èrò tèmi ni pé bóyá ká lọ kéwú torí ní iṣẹ́ ni kéwú jẹ́. fẹ́yìn fẹ́ jẹ́ àlùfáà gidi tó ń bẹ̀rù Ọlọ́run. Èrò tèmi ni pé bóyá ká lọ kéwú torí níṣẹ́ ní kéwú jẹ́. Fẹ́ni fẹ́ jẹ́ àlùfáà gidi tó ń bẹ̀rù Ọlọ́run. torí ìkéwú kíké a lè fi súnmọ́ lọ́hùn tá ó bẹ̀rù Ọlọ́run. tí a bá sì ké tán a lè máa fi kọ́ni a lè fi tọ́ni sọ́nà o tá ó sì máa gbà ládàá a lè fi bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé wa àtàlámọ̀rí ọ̀run. àní ní iṣẹ́ ni kí ó jẹ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ jẹ́ àlùfáà gidi tó ń bẹ̀rù Ọlọ́run. Èrò tèmi ni pé bóyá ká lọ kéwú torí níṣẹ́ ní kéwú jẹ́. Fẹ́ni fẹ́ jẹ́ àlùfáà gidi tó ń bẹ̀rù Ọlọ́run. níwọ̀n ìgbà tá ti gbà láti lọ lè kéwú níwọ̀n ìgbà tá ti gbà láti lọ lè kéwú ilé kéwú wo ni wọ́n fẹ́ lọ ní tìyẹ̀ o torí Mọ́ríkàs lèmi fẹ́ lọ ní tèmi ilé kéwú ṣéwù Ádám bàbá lágége. Ilé kéwú ṣéwù Ádám bàbá lágége. tó bá ṣe pé ti tèmi ni àdàbíyá lèmi á lọ ilé kéwú bàbá ṣékú Kámálì nílọrin. Ilé kéwú bàbá ṣéwù Kámálì ní wa lọ. tàbí kí n lọ sùnmọ́ra lágbàjì nílọrin. Tàbí kí n lọ sùnmùrà lágbàdì nílọrin. àdúpẹ́ akéwú tán kọ́ ló ń jẹ́ kárí ìlò àdúpẹ́ akéwú tán kọ́ ló ń jẹ́ kárí ìlò torí kárí kéwú lò ló ṣàgbà akéwú kíké. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Torí kárí kéwú lò ló sábà kéwú. bẹ́ẹ̀ ni àdúpẹ́ akéwú tán kọ́ lọ jẹ́ kárí ìlò ọ̀pẹ́ pàtí kéwú tán kọ́ lọ jẹ́ kárí ìlò torí kárí kéwú lò ló ṣàgbà kéwú kíké. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Torí kárí kéwú lò ló sábà kéwú kíkẹ́. bàlọ́ akíndé ẹni lọ ló máa ń bọ̀ bàlọ́ akíndé ẹni lọ ló máa ń bọ̀ ẹni máa ròyìn okun olúwa ẹ̀ ò ní kú sógun. àpò ògùn wàjàyè ọ̀rẹ́ mi jẹ́ ká máa yọ ọ̀rẹ́ mi jẹ́ ká máa yọ ká tó máa dárin ọpẹ́. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Adúpẹ́ akéwú tán kọ́ ló jẹ́ kárí ìlò. Torí kárí kéwú lò ló sábà kéwú kíkẹ́. òtítọ́ ni ò parọ́ ọ̀rẹ́ mi òtítọ́ ni ò parọ́.
Ganiyo Asola Music Production Nigeria Limited wọ́n bímọ wọ́n fẹ́ ṣe ìkómọ ìyẹn lọ́jọ́ Sunday tó ń bọ̀ wọ́n wá ní wá fọmọ ló kọ ó sì fẹ́ kájọ lọ ní ọ̀rẹ́ mi èmi ni mo wá fún ṣe àyè wá o. tó bá yẹ kú ó ti yọrẹ tó bá yá Fúlàní ó yá màlúù kò burú mo gbọ́ ọ̀rẹ́ mi. àwùjọ lọ ní kọ́ lọ́hùn wọ́wọ́ mọ́. Àsàlátù tó pọ̀ oníṣẹ́ ńlá ọpẹ́ fọlọ́hún ọba tó ṣọ́wádìí ní ọba tó fún wa lọ́mọ tá ń kọ́lé ní òbí méjèèjì ọmọ bàbá yín dúpẹ́ ẹgbórúkọ ọmọ jáde lọ́kùn nísẹ̀yìn o àlùfáà ọjọ́ ńlá. ìsinmi láàyè. ẹ bá ń gbọ́ lọ́hùn tóbi ẹ tún bá ń gbọ́ lọ́hùn tóbi lẹ́ẹ̀kan sí i àní ẹ gbọ́ lọ́hùn ọba tóbi lẹ́ẹ̀kan sí i. mo kí àwọn àáfàá wa tí wọ́n ti ń darí ètò yìí látàárọ̀ ẹ ṣe àdúpẹ́ ọlọ́wọ́n ọba ò ní kú ọpọlọ yìí. apá ìyá ọlọ́mọ àti bàbá ọlọ́mọ dúpẹ́ ọlọ́run tó ní ká jókòó ayọ̀ lọ́jọ́ òní ọlọ́run bá náà la dúpẹ́ fún ọpẹ́ òní ọlọ́run máa sọ ọ́ di kíkan mọ́ wa lọ́wọ́ gbogbo yóò yẹ bá ń sàmì ẹ̀ wìtìwìtì ẹ̀jẹ̀ àtúgbọ́rọ̀ wọn bá tóbi lẹ́ẹ̀kan sí i kásà sàlátù fàdínàbí wa Muhammadu lẹ́yìn tá a ti gbowó àlùbáríkà ọmọ tán tá a ti gbowó kọ́mọ mágọ̀ tá a sì ti gbowó gbórúkọ ọmọ jáde nígbà yìí gbogbo aká farabalẹ̀ ká gbórúkọ ọmọ wa ká máa wá dáwọ́dà yìí pé sàmọ́ iná wù sàmọ́ iná wù. kí ló dé àfà ẹ gbọ́ kí ó yé mi ṣé bá lóní kí ó sàmẹ́yìn náà bá o sàmẹ́yìn náà wù lẹ́pẹ̀ àdìgbẹ́sẹ̀ dàmẹ́ lórí mímu yẹn ni. àkọsílẹ̀ kẹ̀ ní gbangba ẹ̀ sì jáde nílé náà. ẹ jẹ́ a máa dárin ká máa wí pé Ismaila lọ́mọ ń jẹ́ Ismaila lọ́mọ ń jẹ́ Ismaila lọ́mọ ń jẹ́ Ismaila lọ́mọ ń jẹ́ ayé ọdún aláìlá lọ́mọ Ismaila ní ayé ọdún aláìlá lọ́mọ Ismaila ní ọmọ wọn ni wọ́n olódò ọba Ismaila ní ọmọ wọn ni wọ́n olódò ọba Ismaila ní ó dàgbà kó tún lálùbáríkà Ismaila ní ó dàgbà kó tún lálùbáríkà Ismaila ó ní ṣoríire kó kọ́lé ra mọ́tò Ismaila ó ṣoríire kó kọ́lé ra mọ́tò Ismaila ó ṣàǹfààní fẹ́ bí pẹ̀lú ara ẹ̀ Ismaila ó ṣàǹfààní fẹ́ bí pẹ̀lú ara ẹ̀ Ismaila bàbá sorúkọ ọmọ tó kábùkà lóko bàbá sorúkọ ọmọ tó kábùbà lóko bàbá jàmàlà tó ká tún fi ṣẹ̀mọ́lé bàbá jàmàlà tó ká tún fi ṣẹ̀mọ́lé. Ismaila ní kí ló dé ọ̀rẹ́ ó tó jọ mẹ́ta orí mi ò sì béèrè ní mo pàgọ́ ẹ títí ò tún gbé èyí ló mú mi tọrẹ wá bí Muhammad ò bá lọ bókè kòkè lọ bá Muhammad ò burú àbí torí ọ̀rọ̀ ọjọ́ sí ọ̀rẹ́ mi àbí torí ọ̀rọ̀ ọjọ́ sí ló jẹ́ kó bu yẹ̀pẹ̀ ilé mi díwọ́. ọ̀rẹ́ sọ̀rọ̀ náà ò wá tó nítorí mi àní sọ̀rọ̀ náà ò wá tó nítorí mi ohun tó ṣe lọ́jọ́ yẹn dùn mí gan ohun tó ṣe lọ́jọ́ yẹn dùn mí gan tó bá tiẹ̀ wá jẹ́ pé mo kù síbi kan tó bá tiẹ̀ wá jẹ́ pé mo kù síbi kan ọlọ́run ló pé tí ó sẹ́ni tó pé tó àlọ́ ọlọ́run ló pé tí ó sẹ́ni tó pé tó ọ̀rẹ́ mi ò sọ pé kó má correct mi àní mi ò sọ pé kó má correct mi ṣùgbọ́n kí ló dé tó wá fi jẹ gbangba àní kí ló dé tí ẹ wá fi jẹ gbangba ó bà mí nínú jẹ́ kó dá ọdún mi wọra ó bà mí nínú jẹ́ kó dá ọdún mi wọra ṣùgbọ́n nísẹ̀yìn tó ti wá ṣàtúnṣe sí èmi ò bínú mọ́ ó ti wá tó nínú mi. èrè okú ọmọ ṣe ká dúpẹ́ lọ́wọ́ ẹni àṣẹfà tó wí fún ni lẹ́sẹ̀kẹsẹ̀ ṣẹ́ nítorí pé sẹ́mi ń bí ẹ́
lẹ́sẹ̀ mi nìyẹn. Òun gangan sá lóògùn ọ̀rẹ́. Ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́jọ́ yẹn. Ìtara ló mú mi sọ̀rọ̀ yẹn. Mi ò dẹ̀ fẹ́ kó fi ṣèbínú mọ́. Inú kan tá fi ń bára bọ̀ wá. Kété tá ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wa. Òun ni ó jẹ́ ká mi àlò lọ. Sótọ́ rẹ̀ sósì ti kù ṣe. Àmì àgbẹ̀ fúnra wà kalẹ̀. Aláyọ̀dé àmì àgbẹ̀ fúnra wà kalẹ̀ o. Àmì késùmọ́ ṣe ráyè wà ní wa. ọ̀rẹ́ mi ẹni à ń wá lọ. ọ̀nà là ń ṣe pẹ̀kẹ́. ìwọ ni mò ń wá bọ̀. ọ̀rẹ́ tán bá lókun díẹ̀. kọ́lọ́hún ṣàánú lágbájá tá a bá wáyé díẹ̀ o. ọlọ́run mi kò ì ṣetán mo fẹ́ kó gbà bẹ́ẹ̀ o. Bínú ṣe rí lóbi yan. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi lọ̀rẹ́ tó gbéra nílé. olórí ọ̀rẹ́. Ọ̀rẹ́ ṣàlejò kó sọ̀rọ̀ níbí fúngbà díẹ̀ o. ṣó ti yẹ kí n tó sọ tèmi mo fẹ́ gbà láyé ẹ̀ o. ṣọ́rọ́ ti interview tí mo ṣe lóṣù mẹ́ta sẹ́yìn. alẹ́ àná ni rókàn mi pọ́n ti fún mi ní iṣẹ́. kódà iṣẹ́ yẹn ò tiẹ̀ gbà wàhálà rárá. pẹ̀lú ìwé ẹ̀rí mi ni wọ́n fi fún mi ní iṣẹ́. ilé iṣẹ́ ńlá yìí sì tún ṣàdéhùn wípé àwọn wá fún mi ní mọ́tò wọ́n sì fún mi ní ilé. pẹ̀lú owó gábá yìí fún mi tó ṣùgbọ́n ti ń gbé. ẹni à ń wá lọ. ọ̀nà là ń ṣe pẹ̀kẹ́. ìwọ ni mò ń wá bọ̀. ọ̀rẹ́ tán bá lókun díẹ̀. kọ́lọ́hún ṣàánú lágbájá tá a bá wáyé díẹ̀ o. ọlọ́run mi kò ì ṣetán mo fẹ́ kó gbà bẹ́ẹ̀ o. ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi tí mo bá tún sọ̀rọ̀ kan fún ẹ. wá lérò pé níṣe ni mo sá sọdún lásán. mọ́ṣáláṣí kan tún ń bẹ nínú kọ́ńpìnì yẹn kan. kò sáṣíwájú tó lè máa kírun fún wọn níbẹ̀. gbàrà tí wọ́n ti mọ̀ wípé mo tún ní mọ̀ kéwú. ni wọ́n bá tún sọ pé kí n máa wá ṣe mọ̀mù níbẹ̀. wọ́n tún ṣàdéhùn pé wọ́n máa sanwó eléyìí lọ́tọ̀. ṣó wá rí pé kéwú tí mo ké ó pèlè lásán. ìwé tí mo kà tún lálùbáríkà mo dúpẹ́ o. èyí ló fi yé mi wípé ẹ̀kọ́ kan kì í gbé. ti kéwú ti wé ni mo wá fi méjèèjì jẹun. ọ̀rẹ́ mi ẹni à ń wá lọ. ọ̀nà là ń ṣe pẹ̀kẹ́. ìwọ ni mò ń wá bọ̀. ọ̀rẹ́ tán bá lókun díẹ̀. kọ́lọ́hún ṣàánú lágbájá tá a bá wáyé díẹ̀ o. ọlọ́run mi kò ì ṣetán mo fẹ́ kó gbà bẹ́ẹ̀ o. Ìròyìn ayọ̀ lèmi gbọ́ mú bọ̀wọ̀ báyìí ọ̀rẹ́ mi. Alhaji Abubakar Bọ́lájẹ́ Nílọrin. Wọ́n kọ́ lè kéwú lẹ́kọ̀ọ́ sáyé àlùbáríkà. Lásìkò tó kọ iṣẹ́ ọwọ́ mi gbé mi débẹ̀. Ẹnìkan wọ́n pè mí lójú wọn pẹ́ lédè Lárúbáwá. Ọ̀rọ̀ tájọ́ fèdè yìí sọ ló yẹ kan bí mi wípé ṣé mo kéwú ni? Ṣé mo kéwú ni? Ṣé mo kéwú ni? Ṣébí iṣẹ́ ọwọ́ làwọn mọ̀ mí mọ́. Mo ní bẹ́ẹ̀ ni, èmi ní bẹ́ẹ̀ ni, àní mo ní bẹ́ẹ̀ ni, ìwé ẹ̀rí mi tún yanjú. Bínú ṣe rí lóbi yan. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi lọ̀rẹ́ tó gbéra nílé. olórí ọ̀rẹ́. Ọ̀rẹ́ ṣàlejò kó sọ̀rọ̀ níbí fúngbà díẹ̀ o. ṣó ti yẹ kí n tó sọ tèmi mo fẹ́ gbà láyé ẹ̀ o. Lówùrọ̀ yìí ṣàdédé ni mo gbàgbọ́ mi tó ń dún. Tọ́lọ́lọ́ tọ́lọ́lọ́, tòlóló tọ́lọ́lọ́, tọ́lọ́lọ́ tọ́lọ́lọ́. Làlájì bá sọ fún mi wípé àwọn fi mí sọ lórí àwọn tó máa ṣàmójútó. Ilé kéwú ẹ̀hún nítorí mo lóyà sí wọn. Owó oṣù mi gbé pẹ́lí gẹ́gẹ́ bọ̀ ṣe wí. Wọ́n tún fún mi nílé níbẹ̀ gẹ́gẹ́ bí ibùgbé. Níṣẹ́ ọwọ́ àti kéwú mi bá lálùbáríkà. Ọ̀rẹ́ orí pọ́pẹ́ tọ́ sí ọba tó ṣàná àwa. Ìyìn ló yẹ fọ́ba tó wí bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ o. Bínú ṣe rí lóbi yan. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Èmi lọ̀rẹ́ tó gbéra nílé. olórí ọ̀rẹ́. Ọ̀rẹ́ ṣàlejò kó sọ̀rọ̀ níbí fúngbà díẹ̀ o. ṣó ti yẹ kí n tó sọ tèmi mo fẹ́ gbà láyé ẹ̀ o. àyìnlọ́hùn lókè a sì gbé tóbi. a ò ní yé máa kọ́ bá àwa kárí. ó ṣòro fún wa ó fàyè ọpẹ́ sí. àyìnlọ́hùn lókè a sì gbé tóbi. a ò ní yé máa kọ́ bá wa kárí o. ó ṣòro fún wa ó fàyè ọpẹ́ sí. Subhanaka rabbil izzati amma yasifuka bi sifati. Adamallahu jalalahu. Allahu
tó lè tó ayé wa òun náà ló lè tó bá dọ́run ẹ̀ṣẹ̀ táwa ṣẹ̀ tí a rò kó kéré àti ìtàtúnṣe tá mọ̀ kó tóbi kò ṣẹ̀ṣẹ̀ náà tí a lè fojú di ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Ọlọ́run foríjì wa hùwà túbà. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati atamallahu jalalahu Allahu jalla jalaluhu. ẹ̀kọ́ tí mo kọ́ nínú ọ̀rọ̀ ayé wa ọ̀rẹ́ ẹ̀kọ́ tí mo kọ́ nínú ọ̀rọ̀ ayé wa ni pé ká múra bí ìwé làwọn ká bó jẹ́ kéwú ní kákélàké dára bó jẹ́ ṣọwọ́ ní ká sì kọ́ kó yanjú torí kò sẹ́kọ̀ọ́ tí ó wúlò tó lọ lásán o nílé ayé yìí ká lọ́mọ yẹn dájú ìyànjú ló kù ká sì máa bẹ̀ lọ́hùn o bó pẹ́ bóyá àní bó pẹ́ bóyá a ó padà délẹ̀ ìlérí. Subhanaka rabbil izzati amma yasifuna bi sifati atamallahu jalalahu Allahu jalla jalaluhu. ọ̀rẹ́ mi ayé lọ́hùn lókè á sì gbé tóbi ṣe báwa rèé àwa nìyí ṣe báwa nìyí. ọ̀rẹ́ mi káyé lọ́hùn lókè ká sì gbé tóbi a ò níyé máa kọ́ bá wa kárí o ó ṣoore fún wa ó fààyè ọpẹ́ sí i tó pọ̀. Ayé lọ́hùn lókè á sì gbé tóbi a ò níyé máa kọ́ bá wa kárí o ó ṣoore fún wa ó fààyè ọpẹ́ sí i. èmi gan ti wá darapọ̀ máwọn tó ga alẹ́ mi gan ti wá darapọ̀ máwọn tó ga bí alájà mi ná mi Idris olóríire Àbẹ̀kẹ́ Abídèmí màmá ṣoore fún mi Alábẹ̀kẹ́ Abídèmí màmá ṣoore fún mi ṣùgbọ́n ní má sọ fèèyàn kí n fẹnu mẹ́nu Àmínà ní má sọ fèèyàn kí n fẹnu mẹ́nu àmọ́ sábì ń bá sọ fèèyàn máa wí fọ́lọ́hun àníṣẹ́bí ń bá sọ fèèyàn máa sọ fọ́lọ́hun Ọlọ́run túbọ̀ bá mi sọ̀pọ̀ oore fún Màmá Ayọ̀mídé Àmídàtú ẹni rere aláṣẹ Àmínà global travel ó ti jẹnu sàmì kálù báríkà ara rẹ̀ ó tún lékún. Yasala. Ayé lọ́hùn lókè á sì gbé tóbi a ò níyé máa kọ́ bá wa kárí o ó ṣoore fún wa ó fààyè ọpẹ́ sí i. Holy Spirit Akíìmù dúró dọ́là mi tọ́jú oore ọ̀fẹ́ bàbá Bùkọ́lá mi àti kánà mọ́gà ní ìlú bàbá Kàfáyà mi ènìyàn mi tún ní gbàràdá Ọlátúnjí mi aláṣẹ Brilliant Media nílọrin nílé ẹ Ọláwọlé elépo níjàyè ó ṣẹ́gun Balógun Ọ̀wándò níjàyè máa ṣeré lọ ebi Redeemer studio tún láyé lọ Ìlọrin ni wọ́n wà iṣẹ́ wọn ta lẹ́nu tó bá fẹ́ ṣe rẹ́kọ̀dù yá tètè lọ rí wọn. Ayé lọ́hùn lókè á sì gbé tóbi a ò níyé máa kọ́ bá wa kárí o ó ṣoore fún wa ó fààyè ọpẹ́ sí i. ẹ̀yin tẹ́ ń dáwọ́ Ọlọ́run a máa fẹ́ràn yín o. ẹ ṣé òye àdúpẹ́. bàbá wa Alimudiru Sheikh Abdulgani Ọmọlábí nílọrin Markaz Nurul Hikmat kò máa ní tú lọ́lá Muhammadu Adéwálé Alhaji Bankole o Ọlámilékan Mama Farida bámi kíkì mo sì kí máa gbọ́ sétí. Násírùdíìnì Olúfàdí tọ́jú mọ̀mọ́ Maria Mama Baraka ńkọ́ tọ́jú bàbá Táófì. ìyàtọ̀ yìí bù mọ́ kí ẹ kú ayé sí mi nílùú Èkó lé Aliamin Oṣégan bá mi tọ́jú aya rẹ̀. Abdul Wasi nígbà ògùn bá àsìkò ilédè bàbá wa ọmọ Abídèsú. Ìsìkàbàkà tó kú kẹ́ ọ̀gẹ̀ wọn Olúwa. Ismaila Ọmọlábí bàbá Àbíkẹ́ tọ́jú ìyá Àbíkẹ́. Abdul Hakim mo kí ẹ bàbá Àṣàbí kí ìyá Àṣàbí. Ìdílé Amọ́sowò my brother Abubakar o. Bàbá Rahimọ tọ́jú mọ́mọ́ Rahimọ. Sulaimana ọmọ ògbóye mo kí ẹ pírísẹ́ńtà tó yọjú ṣètọ́jú Sulaiman ọmọ ògbógbó. Jarrison production engineer tó mọye ilẹ̀ òrìṣà dípẹ́ director
fọmọyọ tó táwọn yọ tó mú sẹ́yọ ọ̀làjú ipò ni mo wí bíjù náà ni à. àní ẹni tẹ́ ń fẹ́ wọ lọ́hùn wá máa fẹ́. ẹ ṣé òye àdúpẹ́. mo kí Alhaji mi owó ní kókó pẹ̀lú àwọn mọ̀mọ́ wa Abdulaziz mo kí ẹ Adésílẹ̀ fámìlì owó ní kókó nígbẹ̀tì ẹ̀ ṣe Abdulaziz ṣètọ́jú Díkírùlá pẹ̀lú Kàsálíyàdọ́. àwọn lọ́rẹ́ mẹ́ta tó dàbí ọmọ ìyá Ibrahim Gbẹ́kútìyà Ọlátúnjí Kọ̀rágbá Isiaka Kọ́ńkú bàbá ìbejì gángan Sirajudeen nǹkan my brother Akúìlédè bàbá wa tó kú kọ́lọ́hún foríjì wọn. Alfa Abdulateef ó tọ́jú bàbá Lukman bàbá Túndé my brother Táyé Lolú ẹlẹ́yọ̀ fámìlì lápapọ̀ Akúìlédè o Abdullahi tó kú kọ́lọ́hún bá wa kẹ́. afọ́tàfíkì ọlọ́kọ́lá abáyọ̀ Báṣírù ńkọ́ ṣètọ́jú Kàlíyà gángan. Alhaja Amina òkè bonilari mọ̀mọ́ Adéjọkẹ́ Alhaji Sọ́líhù mi àtìlẹ́kẹ̀ ẹ tọ́jú bàbá ìbejì bàbá wa Muhammadu Jami olówó adé Italy lọ́mọ wa o bá mi káwọn onítèmi nílùú Ìtàló àlùfáà wa Sheikh Ọ̀gáníjàmí ọkọ̀ ìyá Muhammad Sayyida Zulekha Cairo ni wọ́n wà o nílùú Egypt ẹ̀ ṣe. àní ẹ̀yin tó ń fẹ́ wọ lọ́hùn wá máa fẹ́rẹ̀ yín o. ẹ ṣé òye àdúpẹ́. adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun bẹ́ ṣe ń fẹ́ tiwa làwa náà ń fẹ́ tì í. ẹ ṣé òye àdúpẹ́. adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun bẹ́ ṣe ń fẹ́ tiwa làwa náà ń fẹ́ tì í. ẹ ṣé òye àdúpẹ́. ìwé ṣe kókó gan ó ṣe pàtàkì nínú ayé ẹni kàwé tí rohùn ṣàtẹ̀gùn kó má wulẹ̀ dààmú ká mọ́ ìwé làkàbà débi gíga tó ń gbé ní dépò olórí àbó ògbọ́n tó wí ni ṣóògbọ́n tó ń wí ni àní ṣóògbọ́n tó ń wí ni pípẹ́ tó bá káwé ẹ kókókó ní bàtà rẹ̀ á dún ṣùgbọ́n tó bá káwé ẹ chai àní tó bá káwé ẹ ṣẹrẹ 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 ní bàtà rẹ̀ á wọ̀ ẹni kàwé ló ń di dókítà tó ń di lọ́yà pẹ̀lú adájọ́ àwọn ẹgbẹ́ á máa wárí fún wọn á máa gbé gẹ́gẹ́ wọn á máa pọ́nlé ẹni kàwé ló ń di gómìnà pírẹsidẹ́ǹtì dá síwájú ẹni fìwé sílẹ̀ láyìíká ẹni bá fìwé sílẹ̀ láyìíká àfàìmọ̀ kó má dẹrù ayé kó má dà kó bàtà àfàìmọ̀ kó má dà kó bàtà fẹ́ni tí òun tó lọ́jọ́ iwájú ṣó ń gbá mi ọ̀rẹ́